لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. orúkọ mi ni àṣẹ Abdulfatai Muhammad Raji Asakọ́fí, gbogbo èèyàn mọ̀ sí bàbá ní mọ̀sí sáyẹ́nsì lórí Quran. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. A bí mi ní ìdílé Raji, ilé Olú Ìmófó ní Ẹdẹ, ìlú Ẹdẹ. Ìlú Ẹdẹ yẹn tí a ti bí mi ní ilé wa ń jẹ́ ilé Olú. Ilé wa ni wọ́n ti máa ń jẹ Olú ní ìlú kan tó ń pè ní Ìmófó. Ọ̀tí ẹ̀sìn Islam ni àwọn bàbá àti wa gbé dání. Àti kékeré báyìí òun náà ni wọ́n ti fi wá sí ilé kéwú tí a ti ń kọ́ kéwú. Ilé kéwú yẹn náà ni a fẹ́ jáde tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ dáwà. 1968 ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí káàkiri gbèríko káàkiri títí dìsìn. Ìgbà tí mo bẹ̀rẹ̀ wáàsí ní pàtó náà ní 1968, ṣùgbọ́n à ń ṣe wáàsí yẹn ní gbèríko káàkiri ni. Ṣùgbọ́n ìta ṣe sínú rẹ́kọ́ọ̀dù òun ni a lè sọ pé gbogbo àwọn ìta tí ṣe sẹ́yìn tá à ń ṣe gbèríko káàkiri yẹn a lè rántí yẹn mọ́. Ṣùgbọ́n nígbà tí a bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí sínú rẹ́kọ́ọ̀dù, tí mo kọ́kọ́ ṣe ni à ń pè ní ìgbẹ̀yìn alábòsí ní tọ́pìkì ẹ̀ta fún àti èrò lálìjánnà, èyí tí Al-Miskin tó ṣe onígbọ̀wọ́ rẹ̀. Nínú àwọn wáàsí tí mo ṣe tó làmìlaka òun náà ni Science in the Holy Quran. Tọ́pìkì ẹ̀ pọ̀ lóríṣiríṣi: Science 1 and 2, 3 and 4. Mo dẹ̀ tún ṣe Essence of Human Creation, Mornings of Grateful. Mo ṣe ìgbẹ̀yìn alábòsí. Mo ṣe èrò lálìjánnà, orin nìyẹn. Mo tún ṣe obìnrin Al-Qur'an. Mo tún ṣe ògo Olúwa. Mo tún àwọn mìíràn tún bẹ tí wọ́n pè ní tíkẹ́ẹ̀tì àlìjánnà, nǹkan 13. Àwọn gbogbo àwọn kásẹ̀tì wọ̀nyí ẹ lè máa rí ní oríṣiríṣi. Igbákejì Olódùmarè, àwọn ní fún àwọn tí wọ́n ń pe kíní yẹn, èmi kọ́ ni, nítorí àwọn alásìgbọ́ kò sí igbákejì Olódùmarè o. Ṣùgbọ́n àwọn tó fẹ́ ta ọjà náà pè ní fún ní tọ́pìkì igbákejì Olódùmarè. Nígbà tí mo ṣe wáàsí yẹn pé kò sí ẹni tí ó tóbi ju Ọlọ́run nìkan lọ. Àwọn bẹ́ẹ̀ ó pọ̀. Àwọn tó jẹ́ kókó tó làmìlaka tí mo lè rántí òun nìyẹn. Èyí tẹ́ bá fẹ́ kí n lọ nínú ẹ̀, mo lè sáré lọ díẹ̀ náà. Ẹ bá wa ṣe díẹ̀ nínú sáyẹ́nsì Holy Quran. Sáyẹ́nsì Holy Quran òun náà ni a pè ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú Al-Qur'an. Nígbà tí àyá Al-Qur'an, ìwé mímọ́ tá a fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́, tá bá lọ wọnú Suratu Sajida, Quran 32. Quran 32 yìí, a rí àyá kan bẹ̀ ní àyá keje. Ó sọ báyìí pé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون.
ọlọ́run ọba mi ọba ńlá ń sọ báyìí pé aládì asánakúlà ṣe ìkọlọ́kọ̀ o èmi tí mo bẹ̀rẹ̀ dídá ọmọ ẹ̀dá ènìyàn tí mo sì pàfẹ́ẹ̀tì lérí gbogbo ohun tí mo dá pátápátá ọ̀bàdà àkálíkọ́lé ìzáàánú mi ti ní ọmọ ènìyàn mo á bẹ̀rẹ̀ dídá wọn láti bí yẹ̀pẹ̀ sunsun yẹ̀pẹ̀ ẹrọ̀fọ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ dídá wọn tó mọ́jà lànàsíláhùn mi ń sòlá láti mímọ́ ìmọ̀ mo wá ní kí àrọ́mọdọ́mọ wọn kí wọ́n máa reproduce látara omi lọ́gbọ́ omi òórùn omi tí ò ṣeé fọwọ́ bà ká fi banu omi náà súnmọ́ ṣàwá o mo wá ṣe é ní dọ́gbandọ́gba wọ̀náfà fi mi rú yìí lẹ́yìn náà ni mo fẹ́ mi sí lára ọjà làlàkùn sámú àwálé àbùsọ̀rà wálé àfọ ìdátàkọ̀ líla máa tẹ̀síkúrú mo wá fún yín ní ojú mo fún yín ní etí mo fún yín ní ọkàn ro nǹkan ó kéré ní ọpẹ́ tẹ̀ ń fi ń fún èmi ọlọ́run ọba àlàyé yìí ibẹ̀ ni mo ti wá ṣàlàyé báwo ni ká wá tọ́ bọ àwọn nǹkan tí ọlọ́run ọba mi tó sọ fún wa tó fi ròyìn ara rẹ̀ bí ìmọ̀ èèyàn bá ṣe mọ nínú àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run náà ni ó mọ ròyìn rẹ̀ mọ́ olúwa sọ wípé òun pàfẹ́ẹ̀tì lérí gbogbo nǹkan tó ń ọlọ́run ọba dá tá a bá wo gbogbo nǹkan tí àwọn èèyàn ń ṣe ká mú láti bi bàtà táwọn òyìnbó ṣe fún wa wọ́n ṣe bedroom slippers wọ́n ṣe comsu wọ́n ṣe half shoe wọ́n ṣe bàtà ìtẹ́ fi ń gbá bọ́ọ̀lù gbogbo rẹ̀ bí wọ́n ti nípọn tó bí wọ́n ti lágbára tó tí ó bá fi dọdún kan inú kó gbó inú kó jẹ inú kó yẹ̀ àmọ́ àtẹ́lẹsẹ̀ tí ọlọ́run ọba mi dá fún ọmọ ènìyàn bẹ́ẹ̀ bá ya tálákà tí ọba lè rí bàtà tí ó máa wọ̀ kàkà kẹsẹ̀ yẹn ó gbó yóò yà máa nípọn sí ni ọlọ́run ọba mi perfect lérí gbogbo ohun tó ṣe ó wá lóun fún wa létí òun fún wa lójú òun fún wa ní ọkàn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí a dákọ nínú ara ó jẹ́ nǹkan gbòógì tí ò ṣeé mọ̀nì àmọ́ nígbà tí ìmọ̀ ìjìnlẹ̀ tí ó wà máa padà ṣàlàyé ní tí ọlọ́run ọba ń rí fáàsì wá sí fún wa láwa rí i wípé àlẹ́ ọ̀hún sínú etí tí ọlọ́run ọba mi dákọ yankasimu ilásàlásà tí a sámin the ear was divided into 3 parts ọ̀nà mẹ́ta ni wọ́n pín etí sí the outer ear the middle ear and the inner ear etí ìtìta etí ìtààrin àti etí ìtinú nínú etí ìtìta yìí láti máa wá rín irinṣẹ́ méjì tí àwa lérò pé nǹkan létí tó sì jẹ́ pé nǹkan létí irinṣẹ́ lọ́lọ́run ọba mi fi ṣe àkọ́kọ́ ńbẹ̀ ni àwọ̀ etí tá à ń fọ́ mú tá à ń fi ń pè ní etí wa eléyìí ni àwọn olóyìnbó ń pè ní pinna nínú pinna yìí ni wọ́n ti fi elementary auditory canal sí kòtòkòtòkòtò tí ń bẹ nínú etí wa kí ni ọlọ́run ọba ṣe àwọn eléyìí fún ó fi hò sínú etí torí pé ọ̀rọ̀ àti atẹ́gùn ló fẹ́ lọ sínú ọpọlọ kí ọpọlọ tó máa sọ fún wa pé n tá ń gbọ́ yìí wọ́n ń kọrin ni wọ́n ń lùlù ni wọ́n ń sọ̀rọ̀ ni èèyàn ń sunkún ni èèyàn ń kégbe ni èèyàn ń rẹ́rìn ni èèyàn ń sunkún ni atẹ́gùn ni ó gbé ọ̀rọ̀ lọ inú ọpọlọ tọpọlọ ń fi mọ́ wá láyé wa bẹ́ẹ̀ àmọ́ ọpọlọ tí ọlọ́run ọba mi lọ fi sí pamọ́ yìí kò gbọ́dọ̀ dọ̀tí tó bá ilé dọ̀tí èèyàn ó di wèrè nìyẹn atẹ́gùn tó sì fẹ́ gbé ọ̀rọ̀ lọ inú ọpọlọ ó lè gbé ruku ó lè gbé ṣinṣin ó lè gbé dọ̀tí lọ́lọ́run ọba fi wá ṣe gbogbo àwọn ètò rẹ̀ ó fi pínà ṣe irinṣẹ́ tí ó jẹ́ pé atẹ́gùn tí ó gbé ọ̀rọ̀ lọ inú kò gbọ́dọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ má tó ó fi ìyẹn ṣe bíi area wires ní ara tẹlifíṣàn àbí rédíò wa ṣùgbọ́n kòtòkòtòkòtò tí ń bẹ nínú ihò etí tí atẹ́gùn bá gbé dọ̀tí tàbí bá gbé kòkòrò tó lè wọnú etí wa tó lè ṣe wá ní ṣùtá kò jẹ́ kó jẹ́ direct entry sínú ẹ̀ inú kó fara kọ́ inú àwọn kòtòkòtòkòtò yẹn ó sì tún fi ẹ́ńjìnì kan síbẹ̀ tí ń pè ní irritability yìí náà ni ó jẹ́ àwa mọ̀ pé kinní kan fẹ́ wọnú etí wa tí ó yẹ kó wọbẹ̀ á mọ̀ gbọ́n ló fi jẹ́ pé irritability bí èèyàn bá fọwọ́ kànyàn látẹ̀yìn á mọ̀ pé ọwọ́ ni wọ́n fi kàn ta ní fọwọ́ tọ́ mi bí wọ́n bá fi igi gúnyàn ta ní fi igi gún mi tí wọ́n bá fi rin gúnyàn ta ní fi rin gún mi tí wọ́n bá dami síyàn la ta ló dami sí mi la láì wo bẹ̀ iṣẹ́ irritability nìyẹn ọlọ́run gbé yẹn sí gbogbo ara wa tí atẹ́gùn bá wá gbé ọ̀rọ̀ kọjá sí inú kejì lọ́hùn irinṣẹ́ tìta àti irinṣẹ́ tìta méjèèjì àwọn ti ṣiṣẹ́ tiwọn tán
ọ̀rọ̀ wà bọ́ sí inú etí ẹlẹ́ẹ̀kejì tẹ́ ń pè ní middle ear. Nínú middle ear yìí ni wọ́n ti fi gateman kan síbẹ̀. Gateman yẹn ni ó wá sọ wípé ọ̀rọ̀ àti atẹ́gùn ni Ọlọ́run pa mí láṣẹ kí n jẹ́ wọlé, bolẹ̀ ti rí dọ̀tí, bolẹ̀ ti rí kúkú. Wọ́n láwọn ọmọ bíi títí àwọn ọmọ bó ṣe míìsì má wọn. Ọlọ́run ó wá ní ọ̀dà kò burú, òun tọ́lọ́run fi síbí yóò wá mú invisible net yóò wá fi jọ eruku tó ti dọ̀tí kúrò nínú atẹ́gùn àti ọ̀rọ̀, yóò wá kó sínú dustbin ilé ilẹ̀ tí ń bẹ nínú ihò etí wa. Tí ilé ilẹ̀ yẹn bá wá kún, ọmọlé tí ó wà họ wá lẹ́ẹ̀kanná nínú nǹkan mọ́ yín wa, nínú nǹkan mọ́ rìn wá, ìgbà náà láwa máa mú cotton bud láà máa fi kó ńbẹ̀, torí pé ilé ilẹ̀ yẹn ò tóbi púpọ̀ kó lè bá àtúnráyè kó míì síbẹ̀. Ọ̀rọ̀ ò tí ì débi tí ń lọ. Lẹ́yìn náà ni ọ̀rọ̀ wà bọ́ sí inú lọ́hùn, yóò bọ́ sínú tympanic membrane àbí kí wọ́n pè ní ear drum. Tympanic membrane yìí tó bá bọ́ sínú ẹ̀ yóò vibrate gbingbingbingbingbin, yóò wá gbé lọ sí 3 auditory canal. 3 auditory canal wọ́n wá gbé lọ sí upper window yóò wá gbé lọ sí lower window yóò wá gbé lọ sí Eustachian tube yóò wá gbé lọ sí auditory nerve yóò wá gbé lọ sí auditory lobe. Auditory lobe yìí ni ó wá gbé lọ sí ọ̀dọ̀ center of all consciousness. Ìgbà yìí ló wá gbé lọ sí ọ̀dọ̀ ọpọlọ àgbà. Ìgbà yìí láwà gbọ́ wípé gbọ̀n wọn laago ni mẹ́ẹ̀ ẹran ní ké. Ẹ wá dúró irinṣẹ́ tí ọ̀rọ̀ máa kàn kó tó dénú ọpọlọ. Lọ́lọ́run ọba fi ń sọ wípé allazi ahsana kulla shay'in khalaqahu wa bada'a khalqal insana min tin summa ja'ala naslahu min sulalatin min ma'in mahin wa sawwahu wa nafa'a fihi min ruhihi wa ja'ala lakum sam'a wal absara wal af'idata qalilan ma tashkurun. Èmi tí mo ṣe tí ì fún yín, ọpẹ́ tẹ̀ ń fi ń fún mi ó kéré sí tí èmi Ọlọ́run ọba mi ṣe fún díẹ̀ nínú tí mo lè sọ nínú sáyẹ́ǹsì àkọ́kọ́ nìyẹn. Ọ̀rọ̀ ìyànjú tí mo ní fún àwọn àfáà tí wọ́n ṣẹ̀ ń bọ̀ lọ́nà, òun náà ni wípé kí wọ́n lọ ṣe sùúrù kí wọ́n sì gbára lé Ọlọ́run, ká má sáré ju bí ó ṣe yẹ lọ. Ẹ̀yin náà wẹnu ìwọ̀nba tí ẹ gbọ́ tí mo wí yìí ní ìsìn, ẹ mọ̀ pé nǹkan míì kù ní inú lọ́hùn tí àráyè láti lè express ẹ̀. Ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn tí kinní yẹn ń tì mí pé kí n máa ṣe wáàsí káàkiri, à ń mú lẹ́tà káàkiri mọ́sálásí débi wípé àwọn bòmíì tá a mú lẹ́tà dípá fẹ́ ṣe wáàsí, wọ́n lé a jáde bí ẹran ni wípé a fẹ́ wá jí aago mọ́sálásí ni. Ṣùgbọ́n lénìí nígbà tá a ṣe sùúrù, àwọn tí wọ́n lé a jáde lónìí náà ni wọ́n níjọ́hun, àwọn náà ni wọ́n ń padà wá fi lẹ́tà wá pè à lénìí. Mo ti wà lẹ́nu wáàsí ní ìsìn táyé bá láwọn ṣẹ̀ ń gbọ́ orúkọ wa ńláńlá ní ìsìn. Ọdún ni ló di 51 years tí mo ti ń ṣe wáàsí káàkiri, tí mo ti wà ní on stage. So tó bá di pé lénìí táwọn yẹn bá ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́, ẹ̀yin ẹ wo ìrìn àjò 50 ọdún àtọdún kan, kọ́mọ kan wá lérò pé òun délé ní òun ó lè bá àbóhùn fẹ́ rí bí rẹ̀. Òun náà gbọ́dọ̀ ṣe sùúrù kó sì ṣiṣẹ́ takuntakun lójú ọ̀nà tọlọ́run, torí pé téèyàn bá ti ṣiṣẹ́ lójú ọ̀nà tọlọ́run, Ọlọ́run kì í gbàgbé irú wọn. Ọ̀rọ̀ ìyànjú tí mo ní sí media production òun ni pé kẹ́ ẹ má kánjú, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ní agbára gan láti ṣe gbogbo nǹkan kì í kánjú. Mò ń bọ̀ wá Ọlọ́run lè má yà lógún ọdún, mò ń bọ̀ wá rẹ̀ lè má yà lọ́gbọ̀n oṣù, ṣùgbọ́n Ọlọ́run kì í promise èèyàn pé òun ń bọ̀ kó má dé. Nítorí náà téèyàn bá ti ṣe ní jẹ́ẹ́jẹ̀ẹ́jẹ́ kánrin, téèyàn bá ṣe ní kánkànkán wíìtì, tẹ́ bá gbọ́ Yorùbá débẹ̀, ẹni tó bá sáré yóò kàn dẹrù rẹ̀ lẹ́ẹ̀wìtì ní gbogbo nǹkan tó bá dé àfọ́dànù. Tẹ́ bá wá rọra ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí, yóò máa bẹ lọ títí lọ kánrin. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àwa fi gbé. Lè bá èmi ní street ibi tí mo wà yìí, pẹ̀lú yàrá kan tí mo wà ní tẹ́ wá bá mi ní ìsìn. Mo ti wà nínú àdúgbò yìí ní ìsìn ní 45 years tí ó kọ mi ò bàjẹ́ ní street yìí. Ibẹ̀ náà ni ilé kéwú mi wà, ibẹ̀ náà ni mo fẹ́ ìyàwó àkọ́fẹ́ mi sí.
láti ibẹ̀ lọ́lọ́run tí wá lọ dá ọjà tèmi náà fún mi ní ibi tí mo ti ra ilẹ̀ sí tá a wá padà kọ́ ilé kéwú àti ilé gbígbé síbẹ̀. So bí mi ò sì padà kúrò ní yàrá kan òun, tá a bá fẹ́ lọ sí weekend a máa ń lọ síbẹ̀. So advice mi ní fẹ́yìn náà pé kẹ́ ẹ máa ṣe wẹ́rẹ́ ní téèyàn bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú yóò strong, yóò dẹ̀ solid. Àdúrà mi sí ni pé k'Ọlọ́run jẹ́ kẹ́ ẹ délẹ̀ lérí, kó bá ń sọ 6 Media Production kó sọ di ní ńlá, kó sọ yín náà di ní ńlá, kó ràn yín lọ́wọ́, kó rán láàánú sí i. Mo ṣe ní kó rí fún yín, kó rí bẹ́ẹ̀ fáwa náà. Àwa náà ò tí ì parí mọ́sálásí wa, k'Ọlọ́run kó bá wa kọ́, kó bá ṣe àṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe foundation ni, kó lè bá àwọn ibi tí mi ò sáré dé. Àwọn ẹlòmíì tí wọ́n ti ń pe ẹbí olú àwọn èèyàn lóríṣiríṣi, wọ́n pè wọ́n, tí kádàrá olúkálukú, mi ò wo kádàrá ẹlòmíì, tara mi tọ́lọ́run dá mọ́ mi ni mò ń wò. So nítorí náà ọ̀tọ̀ọ̀tọ̀ la yan ìpín lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tí ó tètè parí tiẹ̀ Ọlọ́run mọ̀, ẹni tí ó sì pẹ́ díẹ̀ kó tó parí tiẹ̀ Ọlọ́run mọ̀. Téèyàn bá ti wá sáré tó ti gbára tọ́lọ́run, wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuh. Ẹni bá ti gbára tọ́lọ́run, Ọlọ́run máa padà tó. Ọlọ́run wọlá tí mo tọrọ fún, kó bá mi náà parí mọ́sálásí mi àti ilé kéwú mi. Ọlọ́run ṣe dáadáa fún wa. Ọlọ́run kó mọ́ ṣàdúrà ràn wá lọ́wọ́. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Ẹni pé a fi orin wákà parí kíní wa yìí. Bí àwọn orin tí mo máa ń dá ní wákà ó pọ̀, àwọn èyí tó jẹ́ ti wáàsí lóríṣiríṣi ni ọ̀kan nínú ẹ̀ ni wípé ìgbà tẹ́mí kù lọ́rùn rẹ̀ ó jẹ́ ṣe rere, ìgbà tẹ́jẹ́ kù lọ́rùn rẹ̀ ó jẹ́ ṣe rere, iṣẹ́ rere kan ò ṣeé ṣe mọ́ ò tá bá kú tán, iṣẹ́ rere kan ò ṣeé ṣe mọ́ ò tá bá kú tán, ìgbà tẹ́mí pẹ́ lọ́rùn rẹ̀ ó jẹ́ ṣe rere, ìgbà tówó kù lápò rẹ̀ ó jẹ́ yááná, ìgbà tówó kù lápò rẹ̀ ó jẹ́ yááná, toró owó kan ò ṣeé ná mọ́ ò tá bá kú tán, toró owó kan ò ṣeé ná mọ́ ò tá bá kú tán, ìgbà tówó kù lápò rẹ̀ ó jẹ́ yááná. Ìkan nínú àwọn wákà yẹn nìyẹn. Ìmíì tí ẹ tún ní kí n dá, kúlúkúlù ṣẹ odò tí balùwẹ̀ ṣẹ̀. Èmi gan kọ́ ni mo ní orin yẹn, torí mi ì ṣàbòsí mímọ̀. Ọmọ mi kan tí ó ń kọrin tá à ń pè ní Oríyọmí Èjìrẹ́, òun ló kọrin ẹ̀, èmi fi kún un láyé. Nígbà tí ó sì jẹ́ pé mi ń lọ wáàsí káàkiri láyé sọ di tèmi, àmọ́ èmi náà rọ kún o, àmọ́ òun ló lórin yẹn. Torí gbogbo ẹni tí ó bá rí yó máa mọ̀ pé Oríyọmí Èjìrẹ́ òun náà ló gbé Ọlọ́run fi orin yẹn rán kémi tó rọ kún un. Orin yẹn wá lọ báyìí tí ó jẹ́ orin wáàsí. Nígbà tí mo gbọ́ ni mo rí pé orin wáàsí ni kémi ó rọ kún fún un. Ó sọ pé kúlúkúlù ṣẹ o, odò tí balùwẹ̀ ṣẹ̀ o, kúlúkúlù ṣẹ o, odò tí balùwẹ̀ ṣẹ̀, mọ̀lẹ́mí èèyàn kò ní tọwọ́ tèmi bọ́ o, tèmi gangan kò mọ̀ ní tọwọ́ ènìyàn bọ́ o, ẹ bá jẹ́ á dáwọ́ pípààrà wa dúró. Èmi wá fi kún pé mò ń lọ níjọ́ kan, mọ̀rẹ́gbẹ́ ẹyẹ wọ́n ń sára wọn lọ́gbẹ́, mò ń lọ níjọ́ kan, mọ̀rẹ́gbẹ́ eku wọ́n ń gúnra wọn lọ́bẹ, mò ń lọ níjọ́ kan, mọ̀rá àwọn àlùrà yìnbọn mọ́ra wọn, mo ní kí ló dé, wọ́n láwọn ṣẹra àwọn ló fà sábàbí, ẹ bá ń sọ fún wọn bàbá ṣẹra wa, ọ̀rẹ́ ò ní dùn mọ́ fẹ́ kẹ́ mọ́ bàbá para wa, alóore tá a lè ṣe é fúnra wa, kò dìgbà tá a bá para wa ká tó lè dẹ́kun ìbàjẹ́ fúnra wa. Ọlọ́run ọ̀fẹ́ o, ìbàjẹ́ apá àti kódò olùfimọ́, kúlúkúlù ṣẹ o, odò tí balùwẹ̀ ṣẹ̀ o, mọ̀lẹ́mí èèyàn kò ní tọwọ́ tèmi bọ́ o, tèmi gangan kò mọ̀ ní tọwọ́ ènìyàn bọ́ o, ẹ bá jẹ́ á dáwọ́ pípààrà wa dúró. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.